live and direct. Pobe Media bringing the world closer to your doorsteps from Benin Republic, where we are bringing the live transmission the first Sunday of the month. Ìṣẹ̀ṣe làgbà gẹ́gẹ́ bí a ti ṣe sọ fáwọn èèyàn wa, òun náà ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ ní ìlú Pobe láwa yìí. A máa bá àwọn èèyàn sọ̀rọ̀, wá máa ṣàlàyé bí ó ṣe ń lọ ní bíbáyìí fún wa láti iléeṣẹ́ wa, láti ìkànnì wa náà ni a ti dé sílùú Pobe. A dúpẹ́ lọ́wọ́